ètò wà primary 3 yẹn náà kó parí school ẹ̀ náà primary 3 ẹ̀lú ọ̀kan tẹ́sí kìíní lẹ́sàn àbí bẹ́ẹ̀ kọ́ náà èdè kí n pè náà kó tó kọ́ máa sọ̀rọ̀. Hello, brother. Okay. Ẹ farabalẹ̀, ìyá àwọn ọmọ yẹn fẹ́ bá yín sọ̀rọ̀. Hello sir. Hello sir. Ìyá Ògùntádé Esther. Yes sir. Yes sir, ẹ káàárọ̀ sir. Mo fẹ́ send ẹ máa gbọ́. Owó yẹn jẹ́ 40,800. Ṣé ń gbọ́ mi sir? Nígbà tá a ṣí ń bí báyìí. Ìyẹn owó tí ọmọ yẹn máa fi ka primary 4 and 5. Owó school ẹ̀. Àti owó ìwé tó máa lò ní primary 4. Owó yìí tó máa lò ní primary 5 yẹn àmọ́ ní ó jẹ́ ká yọ nínú owó yìí sìn náà. But èyí tó wà primary 4 yẹn yóò ka primary 4 and 5 fún ẹ̀ sìn láì san owó kankan tó dá máa send owó school ẹ̀ sìn. A dẹ̀ máa send owó ìwé tó máa lò ní primary 4 yẹn. Èyí tó wà ní primary 3 yẹn a máa send school fees primary 3 yẹn sìn àti owó ìwé tó máa lò ní primary 3 yẹn. A wá ṣe everything bẹ́ẹ̀ ṣe send ẹ̀ sí mi ó jẹ́ 40,800 ìyẹn la máa send sí àkáǹtì yín sìn. Ṣé ń gbọ́ mi sà? Aha, máa send ẹ̀ sí kó tó di pé wọ́n kú òbí báyìí sìn náà tí wọ́n á lè confirm tọ́nà máa yọ receipt yẹn náà. Ẹ ṣe náà ẹ bá mi yọ àlọ́ ní kánú pẹ́lẹ́wẹ̀ 40,800 àbí ẹ sọ yẹn àbágbàtà yìí 1 2 3 4 okay lórí 48 ní abẹ́yẹn 48 ní àbí 800 good 48,000 naira ni ẹ bá mi kọ́ títí yẹn náà 48 ní àbí 48,800 40,800 okay ó yá ẹyọ 40 ẹyọ sàlù fún mi nìyẹn ìfẹ́ yọ cash ní sọ́wọ́ kí n wá ṣe transfer this packet this is 10,000 this is 40,000 naira àbí good 800 èyí ni pé ìgbà fún wọn 200 naira ń sìn àbí ó yẹ fún 200 naira mẹ́rin sìn kíákíá báyìí please. ẹ máa gbà ń bẹ̀yẹn sẹ́ máa gbà síbi tí ó ti yẹ yín sìn máa gbà síbi ẹ jẹ́ kí n wá sáyé ṣe transfer yẹn bẹ́yẹn ìjọba rí kíní kan wọ̀ àbẹ́ ẹ̀kọ́ bàbá kí n yẹ kó bẹ́ẹ̀ bẹ́yẹn ṣe mọ́ dájọ́ sí pé àlọ́mọ sọ létà ní nǹkan tó dùn àmì mà. Ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi nílé a fẹ́ sẹ́ndì owó school àwọn ọmọ yìí sí proprietor school wọn 716,165 716,165 a fẹ́ sẹ́ndì ẹ̀ báyìí kán lè rí confirm okay 40,800 àbí. Tó ti lọ nǹkan tá à ń ṣe ẹ̀yin tẹ́ ń wá tẹ́ ń gbọ́ wa ẹ jẹ́ mo bá mi share program yẹn jọ mo bá mi share mo ń sẹ́ndì 40,800 naira mo ń sẹ́ndì sí proprietor school àwọn ọmọ Ṣèyí Ògúntádé tó jókòó yìí owó yẹn ti lọ báyìí owó yẹn sì bá fi receipt yẹn hàn yín sìn á tún wá pé proprietor yẹn pé ṣé o ti rí alert àbí kò ti rí alert ẹ bá mi wò madam Ọlálẹ́yẹ Olúṣeyẹ Abíọ́dún sorúkọ proprietor yín náà nìyẹn àbí ìlú mo send mà 40,800 mo send àbí 40,800 bá mi gbé jáde káwọn èèyàn rí jáde ṣé wọ́n tó ń ṣó yẹn wọ́n òfojú ara ẹni kó ṣó bẹ́yẹn náà a ti ṣìyẹn bẹ́yẹn ẹ bá ń gbà bàbà ẹ bá mi kó tó dáná yẹn
40,800 ẹ jẹ́ ká yọ kúrò 51,500 ìlú máa kú ó máa kèlò 700. Kò 10,000 for 700. ẹni ẹ ti ń pè bẹ́ẹ̀ ok proprietor yẹn ti ń pè báyìí o tí ó lára ti ní 10,700. ẹ̀kọ́ tẹ mi gbọ́ ìmì wọn tó ṣẹlẹ̀ ok àwọn tí wà láti bá mi kọ̀wé ìlú wà náà. kí ló ń ṣe fún ìpínlẹ̀ ṣe báyìí o fẹ́ fi spíkà nìyí ẹ̀kọ́ tẹ again ló ń ṣẹlẹ̀ báyìí ló ń ṣe fún yìí báyìí. ẹ̀yin tẹ́ ń wá tẹ́ ń bọ̀ wá èló nìyẹn kẹ́kọ̀ọ́ 700 àbí èrò wọn kò wá nù sẹ́wọ̀n àbí nǹkan yẹn ẹ̀wọ̀ ẹ̀bára yín sọ̀rọ̀ ìwọ̀n tó ń ṣe fún ìkókè. hello ṣé ẹ ti rà láti yẹn ni aláàtì ló lẹ rí 40,800 naira ta ni mò ń bá sọ̀rọ̀ sà ẹ ṣe pọ̀ sà ẹ ṣé o yes sir yes sir. Now owó tó wá kó máa jẹ́ olùwádìí èló ilẹ̀ pínlẹ̀ 10,700. that is 110,700 tó ṣẹ́kù gbàtà sanwó sukú àwọn ọmọ yín tán òun lè lè ẹgbà ẹni kí n ṣe yìí náà kó náà kó wà rẹ náà kó ti gbà ó yá ẹ bá mi dúpẹ́ bí inú yín bá ṣe tó lé ní ṣe yí Ògúntádé. ẹ sọ̀rọ̀ lókè dáadáa. inú mi dùn ayọ̀ mi kún níbi táwọn ti á mú owó yìí ní Nàìjíríà ní lábúròdù ní aláàánú ìgbà kọ̀ọ̀kan kò ní wọ́n yé o. àmín. àwọn ọmọ tí yín náà wọ́n yẹjú wọ́n jẹ́ yẹn o. àmín. ẹni táwọn lókè òkun òkú yín mò ní fi ránṣẹ́ lé o. àmín. ojú owó àtèrè lẹ́kọ̀ọ́ wá Nàìjíríà padà o. àmín. mo ò dídì fọ́ ti yín o. àmín. àti Nàìjíríà ìdáwọ̀ ní tánwó ẹnì kọ̀ọ̀kan o. mo wá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Òru Omeni Ọ̀wọ̀ Babátúndé Balógun ìdààmú ò ní kàn yín gbà kọ̀ọ̀kan àti àtàwọn píìrì àwọn ọkọ yín kọlùkọlù bí òní kọlù yìí iléeṣẹ́ Òru Omeni Ọ̀wọ̀ òkè báyìí ni ọmọ lọ lórúkọ Jésù Kristo Olúwa wa. madam ṣe ní nǹkan láti sọ ma. dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà tó wà lókè. parí ni wọ́n rí gọ́ọ̀dù sẹ́. àwọn náà mọ aráàlú gbà o. àmín. ìdààmú ò wà ní jẹ́ tiwọn náà o. àmín. ìjáde ìwọlé ò ní jẹ́ ìpín wọn. àmín. àdúrà tiwọn náà ó gbà o. àmín. ẹ ṣé o. ẹ ṣe pọ̀ mà pẹ̀lú agbára Ọlọ́run aláàánú ò ní wọ́n yín Ọlọ́run á dúró tì yín o aláàánú tẹ́ tún nílò Ọlọ́run bá mi rán sí yín àwọn tó lọ́n ti rán sí yín Ọlọ́run jẹ́ kó rẹ̀ wọ́n Ọlọ́run ní ìpínlẹ̀ láéláé ẹ máa jèrè àwọn ọmọ yìí pẹ̀lú agbára Ọlọ́run ẹ ṣé ẹ̀yin tí ẹ ń wò mí tí ẹ dẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé fún àtìlẹyìn yín àti ìgbàgbọ́ tẹ́ nínú Babátúndé Balógun Òru Omeni Ọ̀wọ̀ ẹ ṣé o ẹ ṣé púpọ̀ ẹ dẹ̀ má gbàgbé tí tá a fẹ́ ṣe ìnáwó tá a fẹ́ ṣe ní September 25 ní Tótó Garden ní ìlú Ìbàdàn tá a fẹ́ ṣe ní KS Motel ní ìlú Ìbàdàn Tótó Garden ló wà ẹ má gbàgbé wípé a fẹ́ empower àwọn èèyàn lọ́jọ́ yẹn a fẹ́ káwọn èèyàn jẹ ọ̀kadà kàn jẹ deep freezer kàn jẹ sewing machine kàn jẹ ẹ̀rọ ata àwọn nǹkan wọ̀nyí a lè ṣe tí ì bá ṣe pé Ọlọ́run àti ẹ̀yin tẹ́ bá ràn wá lọ́wọ́ láti gbé àwọn nǹkan yìí kalẹ̀ fún wa tẹ́ bá pè wá sórí aago nọ́mbà mi máa wà lórí platform yẹn tẹ́ bá pè mí sórí aago àwọn nǹkan tá a nílò láti dárúkọ sílẹ̀ yìí September 25 ni a fẹ́ empower gbogbo àwọn tó jí opó àwọn tí ó jẹ́ aláìní a fẹ́ fi Òru Omeni Ọ̀wọ̀ Charity Foundation tá a ti ń ṣe láti March 31st 2017 a fẹ́ fi lọ́lẹ̀ ńjọ́ yẹn a sì kówójọ o ìkówójọ kọ́ mo ti sọ kẹ́nikẹ́ni má fún mi lówó pé ìnáwó tá a fẹ́ ṣe no àní ẹ fún wa ní nǹkan tá a máa fún àwọn ènìyàn ẹjọ́ torí tọ́lọ́ tínú wa fi dùn pé àwọn náà ṣì kíni àwọn orílẹ̀ ayé wa èmi kẹjẹ ká ṣe ní September 25 yìí ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ láti múnú àwọn èèyàn yìí dùn ní ọjọ́ náà ẹ ṣé ọlọ́dẹ ní fi ń sílẹ̀ lórúkọ àwọn tájọ mẹ́tò wá sí ojú wòran yín Babátúndé Balógun Òru Omeni Ọ̀wọ̀ lórúkọ tèmi God bless Nigeria.